Ẹ kú dédé àsìkò yìí. Ẹ gbọ́ àwọn ìròyìn tó jẹyọ láti inú ìwé ìròyìn The Matrix lónìí ọjọ́ àbámẹ́ta sátidé 20 oṣù kejì ọdún 2024. Àdúrà mọ́mi Balógun ló kọ mi. Dàrúdàpọ̀ lágbọn òṣèlú ní ìpínlẹ̀ Edo, Obaseki àti Shaibu ti bẹ̀rẹ̀ ìforígbárí o. Lábẹ́ rẹ̀, Obaseki ò lè ní kí n mọ̀ wọ ìpínlẹ̀ Edo. Shaibu ló sọ bẹ́ẹ̀. Gómìnà náà ka àbùkù sí Shaibu fún bí àwọn jàǹdùkú ṣe ṣẹ́bùrú wọn tí wọ́n sì fọwọ́ ba ọ̀pẹ bolo. Shaibu yan olórí òṣìṣẹ́ tuntun àti olùbádámọ̀ràn 6 fúnra rẹ̀. Mo dúró lórí ọ̀rọ̀ mi, Ndume ló sọ bẹ́ẹ̀. Lábẹ́ rẹ̀, ó ní òun ò tíì dé orílẹ̀-èdè China àti orílẹ̀-èdè India rí, òun ò lè ṣe alága ìgbìmọ̀ ètò ìgbafẹ́. Ìjọba àpapọ̀ ti ní kí ìkànnì abánidọ́rẹ̀ẹ́ Facebook àti WhatsApp san owó ìtanràn mílíọ̀nù lọ́nà $200. Wọ́n ní wọ́n tàpá sí òfin tó ní í ṣe pẹ̀lú bí wọ́n ṣe ń já owó. Lẹ́yìn tí wọ́n ti dìbò yan ààrẹ Tinubu gẹ́gẹ́ bí alága ECOWAS fún ìgbà kejì, ààrẹ ti tẹkọ̀ létí lọ sí orílẹ̀-èdè Ghana fún ìpàdé àjọṣepọ̀ ilẹ̀ adúláwọ̀. Lẹ́yìn ọjọ́ 96 tí àwọn ẹlẹ́wọ̀n ti sá kúrò lọ́gbà àtúnṣe Suleja, àjọ tó ń mójútó ọgbà àtúnṣe ṣe àgbéjáde òbítíbitì àwòrán àti orúkọ àwọn ẹlẹ́wọ̀n tó sá lọ ọ̀hún. Fubara ti sọ̀rọ̀ o. Ó ní òun ò ṣèlérí ẹgbẹ̀rún lọ́nà 70 fún àwọn òṣìṣẹ́ ìjọba gẹ́gẹ́ bí owó oṣù tó kéré jùlọ. Ìròyìn eré ìdárayá. Alvaro Morata yóò darapọ̀ mọ́ ẹgbẹ́ agbábọ́ọ̀lù AC Milan níbi tí Chukwueze wà. Láti jẹ̀gbádùn àwọn ìròyìn lóníranran síwájú sí i, ẹ tẹ̀lé wa lójú òpó The Matrix lórí Facebook, Instagram, TikTok, YouTube àti X. Àdúrà mọ́mi Balógun ló kọ mi.